Breaking news ó tún ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi wàhálà ṣá ká tiẹ̀ tó wo náà ẹ jọ̀ọ́ ẹ bá wa like fídíò wa kẹ́ subscribe kẹ́ lè máa gba àwọn notification oríṣiríṣi. Àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa sà. Abdulrahman Oríyọmí Hamzat lórúkọ. A rí yín ní ìlú Ṣakí. Abdulrahman Oríyọmí Hamzat. Ok. A rí yín ní ìlú Ṣakí ní èní sà kí ni nǹkan tí ẹ wá ṣe sà? A gbọ́ pé ìkan nínú àwọn bàbá wa ní agbègbè Òkè Ògùn tá a wà yìí ni àwọn ajínigbé lọ ká mọ́ ṣọ́ọ̀pù wọn. Alhaji Taoreed Hamzat Ọládòkè tí wọ́n dẹ̀ ń gbìyànjú láti jí wọn gbé lọ. Nínú ìlàkàkà wọn a gbọ́ pé wọ́n ṣe wọ́n léṣe púpọ̀. Kódà a gbọ́ pé nígbà tí wọ́n yìnbọn ẹnìkan nínú àwọn tán jọ wà ń bẹ̀ ó ti jáde láyé. Lọ́gán tí a gbọ́ la wò pé ó yẹ kí a yọjú sí wọn nílé ìwòsàn tí wọ́n wà ń bí ká kí wọn ká wo bí àlàáfíà wọn ṣe wà tí a wá ṣe nìyẹn. Ok, gẹ́gẹ́ bí a ṣe rí i pé ogun ajínigbé ó ń pọ̀ sí ní ìlú pàápàá jùlọ kì í ṣe ní Òkè Ògùn nìkan káàkiri kí ni àrọwà yín lórí eléyìí lórí ọ̀rọ̀? A kí ìjọba pé wọ́n kú ìgbìyànjú lórí ètò ààbò. A gbọ́ bí wọ́n ṣe ń ná ọ̀pọ̀lọpọ̀ owó sí ẹ̀ka ètò ààbò. A dẹ̀ nígbàgbọ́ pé tí aráàlú ò bá pàtẹ́wọ́ káràlú lè rìn lọ́sàn-án kan lè rìn lóru kí wọ́n yan náà láṣẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yẹn ó ti ń di gbọmọgbọmọ léyìí tó ń jẹ́ kí àwọn èèyàn fẹ́ máa sọ pé kí wọ́n á láǹfààní adúrú owó tíjọba ná sétò ààbò. A sọ pé ìjọba fi ọwọ́ dẹngbẹrẹ mú ṣùgbọ́n ojú tá a fi wò ni pé kò sí bí ìjọba ṣe fẹ́ náwó sí ètò ààbò tó tí ò bá sí monitoring àmójútó àti enforcement àti sísàmúlò àwọn ohun èlò ìgbàlódé tá a mọ̀ sí technological apparatus yóò nira díẹ̀ láti ṣàṣeyọrí nípa ètò ààbò. Irú agbègbè yẹn a gbọ́ pé àwọn àmọ̀tẹ́kùn wà ń bẹ̀ wọ́n jìnnà síbẹ̀. A dẹ̀ gbọ́ pé fún odidi bíi wákàtí kan ni àwọn ajínigbé náà fi ṣọṣẹ́ tí wọ́n fi ń ṣe tó wù wọ́n. Tí ò bá jẹ́ pé ẹni tí Ọlọ́run fẹ́ lo ẹ̀mí ẹ̀ gan ó ṣeé ṣe ká má rí Alhaji Taoreed Ọládòkè ní ayé Hamzat lásìkò tá a wà yìí. Ẹ wá jẹ́ ká fojú wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò lè bọ́ nínú ẹ̀ bẹ́ẹ̀. Nígbà tí àwa wà ní kékeré ohun tó yé wa ni pé àwọn tó máa ń ṣiṣẹ́ láabi yẹn àkókò kékeré náà máa ń lò wọ́n á máa sáré kí agbófinró má ka wọn mọ́bẹ̀. Wọ́n dẹ̀ gbọ́ pé ibi tí àwọn àmọ̀tẹ́kùn wà kò jìnnà síbi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. A sọ pé àwọn àmọ̀tẹ́kùn náà ò ṣiṣẹ́ o ṣùgbọ́n tí wọ́n bá nílò lọ́dọ̀ ìjọba tó fi jẹ́ pé tí wọ́n bá àwọn ẹni bíi ìbá ń ṣọṣẹ́ lọ́wọ́ tí wọ́n bá rí wọn wọn ò fi sá kán béèrè lọ́wọ́ ìjọba torí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tá a ní pẹ̀lú òṣìṣẹ́ ìjọba àtijọba ni pé kódà bí ìjọba ò pèsè tí òṣìṣẹ́ ìjọba nílò fún yóò máa gbìyànjú àti kọ́fà ìjọba lásìkò ìgbà tá a bá ń bi léèrè pé ṣé eléyìí àbẹ́ eléyìí gbogbo yẹn náà orí aráàlú ló dẹ̀ máa ń padà já sí. A nílò àkókò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá wa láti fi máa leverage on this event láti máa fi ṣe campaign àbí láti máa sọ̀rọ̀ òṣèlú máa sọ pé àwọn kan ò dáa wọn àwa la dáa àbáwa la ṣe dáa. Ètò ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe iṣẹ́ ìjọba nìkan iṣẹ́ gbogbo wa ni ojúṣe gbogbo wa ni láti gbìyànjú. Wọ́n ní àwọn kan ló yìnbọn gan lágbègbè yẹn lọ́jọ́ yẹn tó jẹ́ kán padà sá lọ. Irú ẹni tó yìnbọn yẹn tí ò bá yìnbọn wọ́n á farabalẹ̀ wọ́n máa ṣiṣẹ́ tí wọ́n á fi gbẹ̀mí ẹni ẹlẹ́ni ni. Ìgbà tí wọ́n padà sá lọ tí wọ́n gbanú gbó lọ àwọn ń sá lọ lásìkò gbà yẹn tábàárẹ̀ tó gọ síbì kan nu gbó torí bí wọ́n ṣe ń sá lọ àsìkò tán wá wọn ó lè júwe ibi tán gbà lọ. Irú àwọn nǹkan báyìí òun ló lè jẹ́ kí ètò ààbò wa kó dúró dáadáa ìta ń pè ní community policing. Yes sir, ní àfikún sir gẹ́gẹ́ bí olùdíje sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Ọlọ́run bá ní kí ẹ já owó orí borí so kí ni n tẹ́ ẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò Ọ̀yọ́ state ẹ fẹ́ lè kú sir. A rí pé situation Òkè Ògùn ó wà peculiar when it comes to security. So what are you going to do differently? Yeah, ní agbára Ọlọ́run we are optimistic. We have the assurance
a dẹ̀ nígbàgbọ́ nínú àwọn èèyàn wípé wọ́n nílò wa, a máa jáwé olúborí. Tí a bá ti wá jáwé olúborí, ètò ààbò ní àkọ́kọ́, nítorí pé ẹni tó bá wà láyé ló ń kọ́lé, ló ń ra mọ́tò, ló ń tọ́jú ọmọ. Nínú ẹbí mi tí èèyàn kan bá máa kú, ẹgbẹgbẹ̀rún èèyàn ló máa ti kú. A kàn máa ń dárúkọ ẹnìkan yẹn ni o. Kéèyàn ló ń lọ sóko kó má lè dóko kó má lè délé. Kéèyàn wà nírú shop nírú ibi tí bàbá wà yẹn, very open place. Kí irú nǹkan bẹ́ẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ káwọn ẹni yẹn dẹ̀ sá lọ bẹ́ẹ̀ yẹn. Àìláṣọ ọlọ́run pàká lètò ààbò, ó tó àpérò ọmọ eriwo. Pàápàá jùlọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ fún agbègbè Òkè Ògùn tá a wà yìí. Ṣé rí àwọn ọkàn wà tó yé mi dáadáa, àwọn olóṣèlú tá a bá ṣe campaign, a máa mọ̀ pé peculiarities Òkè Ògùn yàtọ̀ sí tìbàdàn. Tá a bá ṣe campaign, a mọ̀ pé tòṣèlú yàtọ̀ sí tọ̀yọ́, ó yàtọ̀ sí tògbómọ̀ṣọ́, ṣùgbọ́n tá a bá wọlé tán, a máa fún wọn ní same treatment. It's not proper. Ẹni tó bá nídìí ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ tó bá fẹ́ treat ẹ̀, ó yẹ kó treat Òkè Ògùn separately nítorí peculiarities Òkè Ògùn ni. Yes sir, lórí ọ̀rọ̀ security àti àwọn ìpèníjà tá a ní ìbàyí, láti bí ọdún kan sí ọdún kan àbọ̀ ní agbègbè wa ní ìbàyí ní Kwara State níbí, pàápàá jùlọ ní Kwara North, wọ́n ti láwọn ìpèníjà àwọn ojúmọ́bí ẹgbẹ́ ìṣàwọn ẹlẹ́ṣẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ẹni tó ń dìbò síbi gómìnà, ṣé ó dìgbà tí bá tó wọlé lẹ tó lè dá sí àbí láti fún gọ́ọ̀mẹ̀ntì ní àìdíà tó lè fi solve problem, or what can you do fún ọ̀kẹ́ tó wọlé? Because ẹ lè fi brilliance yín àbí bóyá connection tẹ ní àbí bóyá ìpèníjà tẹ ti rí pẹ̀lú àwọn tẹ ti ń dáhùn sí nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbé, ṣé ká bí ó dìgbà tí bá tó wọlé ni wọ́n sì mọ take live àwọn àti fi gbà yẹn àbí ká gbà yẹn ní ìkàtẹ̀lẹ̀ ṣe é sí láti abẹ́ ìtọ́jú. Thank you. Mo ní nǹkan tí mo lè ṣe, nǹkan tí mo dẹ̀ ń ṣe náà ni mo tún máa tẹ̀síwájú láti máa ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí pé mo jẹ́ òṣìṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí ó máa ń lọgun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí ó máa ń sọ wípé eléyìí ló tọ́, eléyìí ni ò tọ́. Tí mo bá tún dé orí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí ìṣe mi, èmi kì í ṣe olóṣèlú tí yóò tọ́jú àìdíà tó lè ran àwọn èèyàn wa lọ́wọ́ nítorí pé tí mo bá débẹ̀ mo fẹ́ máa lò ó rárá. Èmi kàn fẹ́ kí nǹkan dáa ni, kò ń ṣe pé òṣèlú ní interest mi. So tí wọ́n bá ti ṣe tó yẹ kán ṣe tá a dẹ̀ ń gbáyé àlàáfíà, it's not a must, gbogbo akọ́la gbọ́dọ̀ mọ̀ pé torí ibẹ̀ yẹn. Ara àwọn nǹkan tí mo lè ṣe náà ni èyí tí mo kọ́kọ́ wá láti wá ṣe. Ẹlẹ́ẹ̀kejì náà ni pé ká continue láti máa bájọba sọ̀rọ̀. Ó kàn jẹ́ pé bẹ́ẹ̀ni tó bá ti jáde bóun fẹ́ ṣerú tá à ń ṣe, ọ̀rọ̀ rẹ̀ máa ń rùn létí ìjọba. Yóò dàbí pé bóyá ó ń ṣe campaign àbò ń fẹnu àbùkù ẹnu ẹ̀tẹ́ sọ èyí táwọn ti ṣe páwọn ò ṣe dáadáa ni. Wọ́n ṣe dáadáa, ṣùgbọ́n kẹ́kàn jọ kán bá wa wò pé ní tí ó ṣiṣẹ́ ń bàdàn kò ṣiṣẹ́ lókè Ògùn, kò ṣiṣẹ́ lógbómọ̀ṣọ́, ká wá fọwọ́ kọ̀ọ̀kan tó tọ́ sílùú kọ̀ọ̀kan ká fi mú un. Fún ìbéèrè ìkẹyìn ẹjọ́ pé Ọlọ́run, àwọn hunters tó ń control láti Ìbàràpá wọ Ṣakí wọ Ìṣẹ̀yìn tó fi dé Togo Ṣakí ni wọ́n wà tó fi control àwọn hunters. Wọn kò sí ohun tí ń jẹ́ health insurance fún wọn. Mo fi títí NHIS ní like 5 or 6 months ago, bó de béèrè iye tí wọ́n sọ per head lórí wọn. Àwọn hunters mo ṣe bí sí ọmọ bí láti béèrè pé nọ́mbà tó wọ́n pé mo rí pé wọ́n pé 1,000, 1,500. Wọ́n lè pọ̀. So with numbers yẹn tábàdẹ̀ wò á rí i pé owó tó ní wọ́n san ní NHIS sí owó yẹn ò ju 23-25 million naira lọ. Kí lẹ́yìn lórí pẹ̀lú láti béèrè. Àwọn hunters wà neglected. Àwọn hunters tẹ̀ ń sọ yẹn, they were neglected. The treatment given to them cannot be compared with the one given to Àmọ̀tẹ́kùns. Wọ́n rí wọn. Àwọn hunter yẹn kàn jẹ́ àwọn tó fi ẹ̀mí ara wọn jì fún àlàáfíà agbègbè Òkè Ògùn ni, kì í ṣe pé wọ́n tọ́jú wọn. Ìjọba tó bá dẹ̀ fẹ́ kétò ààbò kó ṣiṣẹ́, security is local. Local government can do more, better than state government. Tá a bá ń sọ nípa ètò ààbò. Àwọn èèyàn kan bẹ tó jẹ́ pé wọ́n benefit lára àwọn tá a rò pé wọ́n ń gbé sùnmọ̀ tó jẹ́ Yorùbá. Kí ni ìmọ̀ràn yín fún àwọn rẹ̀? Òun àwọn ló ń kó bá wa bì lókè. Màá kàn gbà wọ́n níyànjú pé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí yóò kan ìran tiwọn náà o. Nígbà tí èèyàn bá ń torí pé ó ń rí owó tó dẹ̀ fẹ́ mí èèyàn gẹ́gẹ́ bíi tiẹ̀ tó fi ń ta kite, aburú ni. So a gbà wọ́n níyànjú kí wọ́n jáwọ́ kúrò nínú ẹ̀ because nǹkan tí ó ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀. Tọ́lọ́run kó ṣàánú wa. Orúkọ ilé kẹsàn-án ìdáhùn sí ìtawọ̀ bẹ̀rẹ̀ ìpínlẹ̀ kan ti dáhùn lórí ọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ fáwọn àwọn ọdẹ ẹ ti sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé ìgbésẹ̀ máa wà lórí látọ̀tọ̀ ní kí wọ́n. Tí àwa bá wọlé tí àwọn ọdẹ á rí á ju health insurance lọ, tí wọ́n bá absorb àwọn ọdẹ yẹn
ẹni tó bá ní health insurance ó mọ̀ pé tóun bá ní ìṣòro lójú ìjà ìjọba ó tọ́jú òun gbogbo ẹ̀mí ni ó fi jàjà yẹn ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé kò sí health insurance kò sí nǹkan kan fún un ìjà wo ló fẹ́ jà in fact mélòó lẹ pè wọ́n gan. I think láì jẹ́ pé mo dé ìjọba gan èmi gangan lè ṣe yẹn ẹ jẹ́ kí n rí wọn màá ṣe health insurance fún gbogbo wọn. ẹ bá a dárúkọ orúkọ mi ni Abdulrahman Oríyọmí Hamzat.